Ọmọ Yorùbá, ìgboro ti dàrú. Ìgboro ti dàrú. Tí mo bá ní ìgboro dàrú, ó dàrú nìyẹn. Ẹ máa bọ̀, ẹ wá gbọ́ àṣírí. Mo ṣe ètò kan lánàá, mo ní wọ́n ń gbìyànjú àti mú Ìgbòho, bẹ́ẹ̀ ni àbí? Àṣírí àwọn àgbààgbà Yorùbá tó ń pètepèrú ẹ̀ ó ti tú. Òun làwọn ìyá wa, àwọn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, abọ̀já làtìláti, apọmọ má ṣèèkì. Náà bá yarí pátápátá. Ẹ máa bọ̀, ẹ wá wò wọ́n, ẹ wá gbọ́ gbogbo ọ̀rọ̀ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ẹ dákun ọmọ Yorùbá, ẹ gbọ́ àrà wo àti pé ẹ̀ṣẹ̀ wo lọmọ Adéyẹmọ ṣẹ̀ lórí ọ̀rọ̀ pé a fẹ́ lọ àbá àlọ. Kí ló dé? Kí ló lè fà á tí àwọn kan fi lè máa ṣerú ìwà yìí, tí wọ́n fi lè máa gbérú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé yìí náwọn tá a pè lọ́ba wa? Ẹ wò ó, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ nínú fídíò tí mò ń gbé bọ̀ wá bá yín yìí. Tẹ́ ẹ bá ti ń gbọ́, ẹ má sún síwájú, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó fídíò yìí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo àrà tí àwọn màmá yìí dá. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí aṣojú àwọn obìnrin yìí sọ nípa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ tètè ẹ sáré ẹ wá gbọ́. Ìyá ìtú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ gbọ́, ẹ mọ̀ pé bí àwọn àgbààgbà Yorùbá, àwọn Afẹ́nifẹ́re kìíní, ìkejì àti kẹta, bí wọ́n ṣe pínra wọn, ó ti yé yín náà. Àtàwọn tí èsì Afẹ́nifẹ́re, àwọn ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ lórí ìran lóríṣiríṣi, bí wọ́n ṣe ń gbìyànjú wípé tó olóyè Sunday Igboho ó di dandan kí wọ́n mú. Ọmọ Yorùbá, tí wọ́n á ṣọmọ Yorùbá lásán, àwọn àgbààgbà tí wọ́n lẹ́nu lọ́rọ̀. Kódà gbùdùgbẹ ọ̀rẹ́ ó já lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Tinubu. Ìdí nìyí tẹ́ ẹ fi gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́. Gbogbo àṣírí nìyá yìí tú, ó sọ gbùdùgbẹ ọ̀rọ̀. Bí wọ́n ṣe gbé ìgbésẹ̀, bó ṣe dé ọwọ́ wọn làwọn náà bá yarí. Ṣe bí mo máa ń sọ fún yín wípé ẹyẹlé ló ń tàn o, adìrẹ ò tí ì tàn. Bádìrẹ bá ti lọ lọ́wọ́ sí pẹ́rẹ́, yóò dogun dọdẹ. Ẹ ní rí wò tán. Fíìmù ni, sísìn fíìmù tẹ́ ẹ̀ ní lè wò tán ni. Bọ̀ ní sísìn fíìmù táwọn àgbà wọ̀nyí tí wọ́n ní lè wò tán ni. Àtàwọn ọba alábòsí, wọ́n dárúkọ àwọn ọba kan nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé bá a ṣe ń yọ́ só, bẹ́ẹ̀ náà là ń yọ́ gbọ́. Ohun táwọn èèyàn yìí ṣe, táwọn kábíyèsí ìta lè sọ pé wọ́n ṣe ni pé wọ́n rò pé àṣírí yóò lè tú. Ìpè ta ló fẹ́ mọ̀ wípé àwa la wà ń díẹ̀? Ta lẹni tó fẹ́ mọ̀? Ẹ ti gbàgbé wípé ayé àtijọ́ òun lẹ rò pa wà. Ẹ mọ̀ pé inú ìran míì la wà yìí. Ẹ gbọ́ tọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ayé àtijọ́ ti kọjá lọ, ọ̀run tuntun sì dé. Ayé tuntun leléyìí tá a ṣe wà báyìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Ẹni bá ẹ bá yọ só pẹ́rẹ́, kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́rẹ́, aláàlé kẹta ti gbọ́ pé ẹ ti só. Kí lẹ wá fẹ́? Ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà? Báwo lẹ ti ṣe? La ṣe ń sọ fún yín wípé àríṣe àríkà ní bàbá rẹ̀ gùn. Gbogbo ohun tá a bá ṣe lónìí yóò dìtàn ní bó bá dọ̀la. Wọ́n mú ipan àwọn èèyàn yìí, àwọn bàbá yìí bẹ̀rẹ̀ sí ní pè. Ẹ̀ṣọ́ tán, ẹ Sunday kọ̀tán díẹ̀, Àbáǹjí Akíntóyè, ẹni tí bàbá Bánjí ìṣẹ́gbẹ́ ẹ̀, tí bàbá Bánjí gbà á lábúrò 10 àbí 12, ó ń pe bàbá wa Professor Bánjí Akíntóyè pé kọ̀tán díẹ̀, ọjọ́ ọjọ́ rẹ̀ wọ́n ń bọ̀ wá gbé wọn náà níbikíbi tó bá wà. Sunday wọn ti Dr. Sunday Adéyẹmọ Ìgbòho wọn ti jọ wọ́n lójú. Àní Sunday Ìgbòho, àwọn kan pè léhoro, ọpọlọ wọn ò pé kọ wọn mọ̀ pé ẹranko tá à ń pè ní ehoro, ẹranko tó ní ọgbọ́n ni. Ó lè sáré, ọlọ́gbọ́n, olóye. Sí ẹran tí ó sọ pé òun fẹ́ fi gìrì kóun mú ehoro mọ́lẹ̀. Sunday ehoro, Sunday kìnnì kan, kọ̀tán díẹ̀, wọ́n ti mú ìpànù tẹ́ ń dúró fún o, wọ́n ti mú kìnnì kan o. Ṣé torí pé wọn ò tí ì wádọ̀ yín? Orin Saheed Òṣùpá, ó ní tó bá sọ pé kò kàn mí, òun ò lè sọ, ó lè kàn ní tó kàn wọn ò làṣìwí.
kò má fi ohun tí yóò da kàn yàn mọ́ o lè kan wọn làkejì kó kan níṣẹ́ ohun tí ò tí ì kàn yín nítorí pé ẹ̀yin lówó nítorí pé ẹ wà ń po ọba nítorí pé ẹ wà ń po oyè nítorí pé ẹ ní security àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ń jí gbé nínú igbó kò kàn yín àwọn ọmọ wa àwọn àbúrò wa tí wọ́n ń bá sùn àwọn Fúlàní kò kàn yín ó ti kàn yín báyìí torí pé kékeré kọ́ lẹ pé ohun tó mú kí àwọn màmá wa ohun tá à ń sọ nìyẹn pé kólúkúlù kan máa dìde fúnra wa là á jàjà fúnra wa là á yarí torí tá a bá ní ká máa dúró ká máa wò ó wípé àwọn àgbààgbà kan ń bọ̀ sáwọn náà rèé ọba àgbà lọ́nà obìnrin ọgbọ́n lọ́wọ́ ẹ̀ ìwọ mọrú kò tó wà kó tó dàgbà yìí bóyá ó tiẹ̀ lọ́gbọ́n kankan nílé tó fẹ́ yà ó. bàbá yìí sọ̀rọ̀ màmá yìí sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ wo fídíò yìí ní dáadáa kẹ́ ẹ sì máa bá mi pín gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ níbi tí wọ́n ti ń sọ bí wọ́n ṣe ń sọ báyìí kẹ́ ẹ máa farabalẹ̀ bá mi kẹ́ ẹ máa gbọ́ wọn dáadáa kẹ́ ẹ máa pín kó máa wọ ìgboro ayé lọ. ẹ gbọ́ mo ní kẹ́ ẹ máa ṣe kí ni o kẹ́ ẹ máa pín fún mi kẹ́ ẹ jẹ́ kó máa wọ ìgboro ayé lọ. lórí ọ̀rọ̀ tí màmá yìí sọ wípé tó jọ dáa kó rí báyìí pẹ̀lú ìpinnu wọn ìgbésẹ̀ wọn tí wọ́n ń gbé báyìí ìyẹn gbogbo àwọn obìnrin ilẹ̀ Yorùbá pátápátá àwọn ìyá tí wọ́n ní àwọn ó gbé ìyá màpó jáde tí wọ́n bá gbé ìyá màpó jáde ẹ mọ̀ wípé wọ́n ní agbẹ́bọ lórí Babangida kò mú un níjọ́sí ipò wo ló wà lónìí àwọn ò lóríkì o Bọ́lá Tinubu lóríkì o Àkànbí ó lóríkì ọmọ olódòdẹ ọmọ ẹ̀jẹ̀ Yorùbá ni wọ́n ló bí ìbá tiẹ̀ ṣe méjèèjì àwa ọmọ ṣùgbọ́n Yorùbá làwa mọ̀ sí bá a bá gbẹ́bọ bá a bá gbé tutù ká tó gbé àjàgà fọwọ́ mọ́kẹ́ ẹbọ tí ba gúnugún láàyè tí gúnugún gan ò ní lè dúró tì í yóò mú un ṣùgbọ́n ànílò orú ẹ̀ torí pé aṣíwájú wa ni ìran wa Yorùbá ni ó kọ wa lọ́ba débẹ̀ àwa la gbé e débẹ̀ bá a bá bàjọba ẹ̀ jẹ́ kò ní pé wa wọn á ní Yorùbá ló ṣe é lọ́bàjẹ́ àmọ́ ohun táwa ń fẹ́ ni wípé fìlé wa lọ́wọ́ já máa lọ fìlé wa lọ́wọ́ lẹ́rọ̀ o já máa lọ jẹ́jẹ́ padà lẹ́yìn àwọn ọmọ Fúlàní àwa lára ẹ̀ débẹ̀ já máa lọ. torí tá a bá ní a máa gbógun tì í wọn á lè dì í mú wa òun ò sì rówó ṣoògùn ṣùgbọ́n èdè ọ̀gbọ́dọ̀ mú wa báyìí níbi tá a bá a dé yìí ẹ gbọ́ gbogbo ẹ̀ ni mo fi ń pa á láriwo tí mo tún sọ pé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ má bínú pé mo gbà yín lásìkò díẹ̀ mo gbọ́dọ̀ yànnà náà torí àwọn nǹkan kan wà tí màmá yìí ó tí a máa gbé kú òun ọ̀rọ̀ wọn òun mò ń sọ fún yín yìí àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn àṣírí ńlá bí wọ́n ṣe gbìyànjú tí wọ́n ṣe ń sọ pé ìjọba Tinubu tí wọ́n ń pe àwọn ìjọba bíi tí olóyè Sunday wà wípé tó ẹ múra o terrorist ni o ẹ múra o agbésùnmọ̀mí ni o Boko Haram ni o gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú fídíò yìí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí ẹ farabalẹ̀ wo obìnrin ni màmá yìí àtàwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ ní ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi wò ẹ wò ó ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kẹ́ ẹ bá wa fara wo fídíò yìí ẹ ṣe àdúpẹ́ bí ẹ ṣe ń wò ó ẹ máa bá wa ṣíà ẹ máa ṣíà ẹ jẹ́ ọ máa wọ gbòòrò ayé lọ kẹ́ ẹ máa gbọ́ bí màmá yìí ti ń sọ ní méje mẹ́jọ mẹ́sàn-án àtàwọn ìgbésẹ̀ tó kù iná ẹ̀ ní ó fún àwa náà lẹ́kọ̀ọ́ níbi tẹ́yin náà wà irú ìgbésẹ̀ wo lẹ̀yin gbé gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí bàbá tẹ́ ẹ jẹ́ pé ẹ fẹ́ káwọn ọmọ yẹn bọ́ nínú oko ẹrú yìí kálukú ló gbọ́dọ̀ ní ọgbọ́n àtinúdá ẹ̀ bẹ́ẹ̀mi ṣe máa ń sọ Pavilion TV náà lẹ́wà bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa ṣíà ẹ pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ ṣe àdúpẹ́ ọ̀yá ẹ̀ tó níbẹ̀ ẹ yẹ ń fohùn sí nínú ilé kájọ máa rìnrìn àjò ọ̀yá òun rèé màmá wa Dr. Wunmi ọ̀yá ìgbóhùn òkè òun rèé. ọmọ Yorùbá ogun ò ní le títí tí sẹ́ẹ̀ ká sá lọ sọ́run
ilé ayé yìí náà láti máa parí ẹ̀. Ogun dẹ̀ ń ṣẹlẹ̀ lórí káàkiri orílẹ̀-èdè ayé torí kálukú ń jà ìjà tiwọn. Ìjà tiwa làwọn náà ń jà yìí o, àwọn ọmọ Yorùbá ògidì a dẹ̀ máa jà àjàyè àjàyọrí àjàṣẹ́gun òun la máa jà. Mo tún ní kí n pe àkíyèsí wa sí awuyewuye nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè bẹ̀ yẹn tá a pè ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi Ọlọ́run jẹ́ ká lágbà, Ọlọ́run jẹ́ ká lágbà o. Ó dàbí pé àwọn àgbà wa mẹ́wàá ti ṣe wọ́n, mẹ́wàá tó ṣe wọ́n wọn ò mọ̀ pé mẹ́wàá ṣe wọ́n. Ọlọ́run má jẹ́ kí mẹ́wàá yẹn di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ́ wọn lọ́wọ́. Wọ́n ti sàn kan ríbitì nù, wọ́n ti sàn kan rabata nù. N tó kù ni pé kó má sọ ẹ̀mí wọn nù. Wọ́n ti sàn kan nù o. Wọn ò value n tọ́lọ́run gbé fún wọn. Wọn ò appreciate the gift tí Ọlọ́run gbé kalẹ̀ sí orí ìlú yẹn. Ohun tí ò dé ṣe yé wọn ni pé gbogbo àwọn ẹ̀yà tó kù tó wà lórí ilẹ̀ Nàìjíríà àkàbà wa náà ni gbogbo wọn ń gùn tó fi ń lọ síbi tó ń lọ. Tó bá dúró lẹ́kọ̀ọ́ kó wá gbà wá nílẹ̀, kó wá gbà wá ní omi owó kó máa fi ṣe bísínẹ́sì. Wọ́n á tẹ̀ wá mọ́lẹ̀, wọ́n á fi gun òkè. Ẹ rí i pé gbogbo wọn náà fẹ́ wá sí àárín Èkó, náà fẹ́ wá sí Ìbàdàn, wọ́n fẹ́ wá ṣoríire. Àti ọmọ Ìgbò ni o, àtàwùsá ni o. Ẹ wo gbogbo òkò yìí wá, ẹ wo gbogbo eré àtẹ́gbẹ́ ní Lẹ́kí. Half àwọn tó wà ń bẹ̀ àwọn ọmọ Ìgbò ló ra lé síbẹ̀. Tẹ bá lọ sí Ìkòyí, tẹ lọ sí Victoria Island, half àwọn tó wà ń bẹ̀ Ìgbò àtàwùsá ni. Àwọn ọmọ Yorùbá ta ní nǹkan wá gan wọn ò járí lò. Ṣùgbọ́n àwọn ò bá wọn struggle pé a fẹ́ wá sí Kano, a fẹ́ wá sí Kaduna, a fẹ́ wá sí Gombe. A bá wọn struggle pé a fẹ́ wá sí Abakaliki, Nnewi, Enugu, Akwa Ibom. Ìyẹn ló ṣe jẹ́ kí ó yẹ kí àwọn àgbà wa máa ronú pé kí ló dé tí gbogbo wọn ranjú mọ́ wa, tó ranjú mọ́ orí ilẹ̀ wa, torí pé a special, our unique. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ló dé tó lúkálùkù wọn ò lè lọ sí orí ilẹ̀ tí bàbá ńlá bàbá wọn gbé fún wọn kó lọ gbádùn ẹ̀. Àwa Yorùbá kì í lọ káàkiri, tá bá lọ trade a máa padà wálé ni. Àwọn fẹ́ fi ilé wa, ilẹ̀ bàbá wa, wọ́n fẹ́ fi ṣe orísun wọn, wọ́n tẹ̀ tún fẹ́ gbà lọ́wọ́ wa. Àbẹ́ẹ̀ rí pé àwọn Fúlàní ń sọ pé ibi tó bá wọn àwọn làwọn lè jà sí, àtàwọn àti Fúlàní àti màálù wọn. Àwọn ọmọ Ìgbò náà sọ pé Lagos is no man's land. Ṣé Eze làwọn ọba wa ń jẹ́ àbí ọba? Àbí Yorùbá lọ bá wọn jìjàkadì lẹ́nugu, Nnewi, Abakaliki? Ṣùgbọ́n tó ṣe dàbí pé ó fẹ́ dàbí pé àgbà òṣì, àgbà ìyà, àgbà òpònú làwọn àgbà wa. Torí tó bá value ohun tí Ọlọ́run gbé fún wa, ohun tá a ní, wàláì 1 inch of our land wọ́n á rorí lẹ́ẹ̀mejì kó tó láwọn tà fún àjòjì. Bọ́tọ́ máa lè ní wọ́n. Owó ti jàrá bẹ́ẹ̀ mi wọn. Wọ́n fẹ́ràn owó ju Ọlọ́run lọ. Wọ́n fẹ́ràn owó ju ẹ̀mí wọn lọ. Wọ́n fẹ́ràn owó ju ọmọ wọn lọ. Wọ́n fẹ́ràn owó ju ìbátan wọn lọ. Àtúbọ̀tún wọn, heritage wọn, posterity wọn, wọ́n fẹ́ràn owó. Bọ̀tọ̀ owó máa tán, èèyàn ló máa kù. Bọ̀tínú ìtàn bá lọ yìí, lẹ́yìn tó owó wọn bá tán, ẹ̀sín, ìyà àtòṣì ló máa bá wọn. Torí wọ́n ti ta nǹkan tó lárinrin, nǹkan tó ṣe gbẹ̀ǹkẹ̀, wọ́n ti sọnù. Ti sọ̀gbésí ilé ayé wọn àti tàwọn ọmọ wọn, wọ́n ti sọnù. Ṣé gbọ́gbọ́ ní wọ́n mú Biafran Prime Minister Simon Ekpa? Ó ṣe mí láàánú. Ó ṣe mí láàánú pé àwọn àgbà Yorùbá, àwọn amúkúmẹ́kọ̀ọ́ àgbà òṣì, wọ́n ń dunnú, wọ́n wá ń pe àwọn bloggers wa pé kò tó ń di yín, Simon Ekpa lọ́n ti mú yẹn. Tó bá mú Simon Ekpa ńkọ́? Tó bá mú Simon Ekpa ńkọ́? Ṣé Simon Ekpa ni èèyàn kan nínú àwọn bíi 40 to 50 million ní àwọn ọmọ Ìgbò tí Simon Ekpa tó bá mú lẹ́nìí ẹgbẹgbẹ̀rún Ìgbò mi àtúndìde? Ṣé rò pé ó máa end? Tó bá jẹ́ pé ìjà tó ń jà pé àwọn fẹ́ gba ìlú àwọn máa end, ó yẹ kó ti end lórí Ojukwu. Nnamdi dìde, ẹ tì mọ́lé. Simon Ekpa dìde ní Finland, ẹ mú. Ẹ̀yin tó máa jáde ni.
ṣé ẹmẹ tó máa jáde wọn ò jẹ́ kí bàbá Awólọ́wọ̀ débẹ̀ wọn ò jẹ́ ká Abíọ́lá débẹ̀ ṣé ẹ rò pàwọ́ ta kù yìí a ní sọ̀rọ̀ a máa jókòó a máa jẹ́ kẹtẹ orí wa bá ọ̀rọ̀ yín máa lẹ́tìkẹ́ yín Yorùbá àgbà òṣì yìí o ọ̀rọ̀ yín máa lẹ́tìkẹ́ o ẹ̀ ń tọwọ́ bojú ẹ̀yin Ọlọ́run ẹ̀yin àgbà àtàpẹ̀ lágbà Yorùbá àgbà òṣìkà níyín àgbà ìyà níyín àgbà òṣìkà níyín àtẹ̀yìn tẹ pẹ́ra yín lọ́wọ́ tẹ pa pín níjẹ tó ń dùn mọ́ yín wọ́n ṣe ń pa àwọn ọmọ ojúlówó nítorí pé wọ́n ti pa àwọn ọmọ yín wọ́n gbé wọn wọ́n rẹ́ẹ̀pù wọn ṣùgbọ́n ìyà tán máa jẹ kò ń ṣe Fúlàní ló máa fi jẹ wọ́n ìbínú Ọlọ́run máa sọ̀kalẹ̀ ni á sọ̀kalẹ̀ sínú ilé yín gbogbo ẹ̀yin tí ẹ tẹ gbìmọ̀ pọ̀ ní ẹ̀yin tẹ pa pín níjẹ tẹ ní nǹkan tẹ lè ṣe tẹ ẹ̀ ṣe tẹ ní kò kàn yín wọ́n bá fẹ́ pa ọmọ mẹ̀kúnnù kan pa wọ́n ti pọ̀ jù pàápàá ẹ máa rí mẹ̀mẹ̀ ẹgbọ́n tí mo sọ fún yín ẹ rí wàsí ẹ rí wàsá ẹ sá kolobá ẹ sá kolobà tí ẹ bá sọ̀rọ̀ tó yẹ kẹ́ sọ tí ẹ gbégbèsè tó yẹ kẹ́ gbégbèsè tí ẹ wá fún wa ní ẹ́dẹ̀kì tẹ láàní lọ tẹ́ ń pàrókò fún wa pé wọ́n ti mú àwọn èèyàn kan ṣáwà àti Ìgbò ọmọ ìyá ni wá ni ṣé báwọn wèrè bìrìtìkó tẹfẹ́ kọ̀ntínú láti máa ṣerú lábẹ́ wọn ṣé báwọn lọ sọrun iwájú pọ̀ mọ́ ti pàkọ́ ṣé abá Ìgbò tán ni tọ́mọ́tì ẹ̀ wá ṣe bísínẹ́sì nílùú wa wọ́n lè padà sílùú wọn bọ̀tùngbà tán ti so wá pọ̀ tán sọ wádìí kankan náà ó ní gbogbo wa ṣe wà lábẹ́ àwọn wèrè Fúlàní àwọn máa mú tọ̀ àwọn máa bá màálù sùn ẹ̀yin ọmọ Yorùbá yọ máa lè níyìn ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ jókòó sí wọn Nàìjíríà ìyẹn pé láìkì bí Fúlàní ṣe ń fọwọ́ òdì gba yín létí tó ń gba gbogbo dúkìá ilé bàbá ńlá bàbá yín ilẹ̀ bàbá yín tí wọn ò jẹ́ kí àwọn ọmọ yín rí mímú tó ń gbé wọn pa tó ń bá wọn fipá bá wọn sùn àwọn kíní onídọ̀tí tó ń kí kíní wọn tó ń kí bọ́ màálù lára wọ́n tún fi ń bá àwọn ọmọ yín sùn inú òtí ẹ̀bí yín ẹ̀jẹ̀ yín òru pé Fúlàní ló ń bá àwọn obìnrin yín sùn ẹ̀yin olórí burúkú àgbà òṣì ni yín wọn lágbà òkì ń wà nílùú kórí ọmọ tuntun wọ àgbà tí yín orí yín ti wọ́ dànù ìbàjẹ́ ìdààmú òṣì àti òṣè ló máa kún ọ̀rọ̀ yín ẹ sì fẹ́ dúró sínú wọn Nàìjíríà nítorí pé ẹ̀ ń rí jẹ èlò ní Fúlàní ń fún yín ẹ̀yàn máa lè yìí iṣẹ́ kí ni Fúlàní ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń fún yín lọ́wọ́ kì í ṣe owó tó ń jáde nílẹ̀ bàbá ńlá bàbá yín tó ń fún yín chicken change ń bẹ̀ ẹ̀yin àgbà òṣì àwọn àgbà òṣì àgbà amukumẹ́kọ aláìmọ́kò kò mọ́kò tọ́ àwọn ni ká má bọ́ àgbàlagbà kẹ́ má bọ́ àgbàlagbà bá ṣàdúrà fún yín orí yín máa kọ́ bàbá ṣàdúrà látàárọ̀ dé ìtánítì orí yín máa kọ́ ẹlẹ́dàá yín máa kọ́ torí ẹni bí ni yín ẹ̀yin wọ́n ń sọ fún wa pé káwa dáwọ́ dúró nítorí pé wọ́n mú Samepa ṣé Samepa nìkan ló wà ní ilẹ̀ ọmọ Ìgbò òun nìkan ọmọ Ìgbò tó fẹ́ kán gbòmìnira tiwọn àyàtọ̀ àṣèdè kan náà àní kọ́ńtọ̀ kan náà àwa òde lọ́ka ṣe jàgídíjàgan àgbébọn dání afẹ́ pa anybody afẹ́ gba tó jẹ́ tiwa ni a dẹ̀ máa gbà á ìtàkùn tó ní kẹ́ni má rodò òun lọ̀rọ̀ gbogbo yín ẹ̀yin tẹ́ ní àní lọ a máa wọ́ yín turuturu wọnú omi ni a sọ yín sínú omi bí Ọlọ́run ṣe parí Fẹ́rò àtẹ̀sìn àti kẹ́tẹ́kẹ́tẹ́ sínú omi ibi ká bá sọ yín náà sígbẹ̀yìn nìyẹn ṣe lọ́lọ́rí burúkú ni yín ẹni àánú ni yín oníjẹkújẹ onímukúmu oníwàkíwà ni yín ẹ máa jẹgba nígbẹ̀yìn ẹ lọ kọ̀ sílẹ̀ ṣáwọn pé mo ń sọ fún yín gbogbo yín kọ ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀mẹ́ tó máa jẹ́ ó dẹ̀ máa ń dùn mí pé mi ò rí ìdí pàtàkì tí màá máa fi pàrókò fún yín wígwé náà ni mo fi ń pàrókò fún yín ṣé ti rí gbogbo wàhálà tí wígwé ṣe wọ́n ní bó ṣe wọn Ọlọ́run ló ń ṣe ọlá ẹ̀ wígwé á fẹ́ kóhun kú sí orí bẹ́ẹ̀dì òun kóhun sùn kóhun kú káwọn ọmọ òun kán wà ń bẹ kóhun gbàdúrà fún wọn kì í dẹ̀ ṣe 57 ló yẹ kó kú bí ẹ kó kú bí 89 90 bẹ́ẹ̀ náà ṣe dàgbà òṣì àgbà òṣì lẹ́yìn ń dà o torí pé ẹ mọ ibi tẹ́ máa kú sí o Ọlọ́run ò tí ì ṣàlàyé ibi tẹ́ máa kú sí fún yín
ṣe rí wígbé kó mú kọ́bọ̀ jáde kó lórílẹ̀ Nàìjíríà ṣán gbé quarter of an inch sínú pósí ẹ̀ tẹ̀ ń wálé ayé máyà ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn yín ilẹ̀ baba ńlá baba yín tó forí yín sọlẹ̀ sí ẹ ti dá ẹ ti gbàbọ̀dè torí náà àwọn alálẹ̀ máa fìyà jẹ yín ni tó bá kù ọ̀sẹ̀ kan kẹ́ jáde láyé ẹ máa ráre ni èmi ni mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá kù ọ̀sẹ̀ kan kẹ́ fi ilé ayé yìí sílẹ̀ ẹ jẹ bòtòbòtò núyà torí ẹ ti dalẹ̀ ẹ ti gbàbọ̀dè àwọn alálẹ̀ gan bínú sí yín àwọn odidi àwọn lóde ọ̀run gan wọ́n máa sọ̀kò fọ́ yín lórí pa ni Ọlọ́run fún ara ẹ̀ bó ṣe sọ̀kò lu àwọn Amorite níjọ́ kìíní nítorí àwọn ọmọ ìní Israeli bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe fún a lot of you Ọlọ́run á fi òkò fọ́ èmi ní lórí inú yín á sọ sílé yín á sọ̀kò bànújẹ́ sínú ilé yín ẹ máa gbélé ṣòde ẹ̀yin olórí burúkú àgbà òṣì tẹpẹrẹ ní Yorùbá ọ̀daràn ọ̀dàlẹ̀ ẹ̀yin alábọ̀dì burúkú yìí sọ ẹ̀ ń sọ fún hansen pé torí wọ́n ti mú Samepa ó tàyí ògbójú ọdẹ ni ọmọ àlẹyìn mélòó ló lè jáde ẹ̀yin àgbà òṣì yìí kẹ́ lè fèsì Fúlàní ọ̀rọ̀ inú yín gan ọ̀dẹ̀ ní yín apọ̀dà amùsùà amùkúnmẹ́kọ ẹ lè fèsì Fúlàní kẹ́ sọ̀rọ̀ jáde tó máa ti lù yín ní báàgì 10 million lórí ẹ máa dákẹ́ ni ẹ̀mí yín lẹ fi ń gbowó ẹ̀mí yín lẹ ń gbà Fúlàní ló máa pa yín gbẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ni ká má lọ ẹ̀rí nǹkan tí Fúlàní máa ṣe wọ́n á fi dà gbé orí yín bọ́lẹ̀ tó máa gbé orí ti yín tó máa gbé tàwọn ọmọ yín sí ẹ̀yin aṣiwèrè àgbà òṣì àwọn ẹ̀yin àgbà yẹn wọ́n alágbà nìyí àgbà ti tọ́ ní lórí yín o ẹ̀ ń ṣàgbà o lòṣì èèyàn nìyí ẹ̀dákẹ́dá nìyí ẹni ibi nìyí ibi dẹ̀ máa kà yín gbogbo ìkàtà ẹ̀rọ pé ẹ̀ ń ṣe fáwọn ọmọ mẹ̀kúnnù àwọn ọmọ yín máa jẹ́ bótobòtó núyà ẹ lọ bí King Saul ẹ lọ bí tẹ bá lè gbé spirit ẹ jáde kẹ gbé jáde kẹ bí á sọ fún yín pé don't try it Ṣàgàrí gan ṣé ó tẹ́ sí tẹ́ ẹ bá mọ̀ ni mo ti sọ fún yín yẹn nígbà tí Ṣàgàrí máa jẹ pírẹsidẹ́ǹtì wọ́n dédé sọ fún àbúrò mi ni pé 19 aláboyún 19 wọ́n rì mọ́lẹ̀ nítorí Ṣàgàrí 19 ẹ̀yin ò rí o ṣùgbọ́n àwọn tó rí bí gbogbo wa ò dẹ̀ rí Ọlọ́run rí nígbà tọ́lọ́run máa jẹ́wọ́ bó ṣe jẹ́ fún ọmọ 5 ló mú lọ́jọ́ kan wọn ò bí pọ̀n rí baba ńlá lọ́ọ̀yà Ṣàgàrí gorí kó sùn Ọlọ́run mi ò mọ bọ́lọ́run ṣe máa dín pẹ̀lú yín bọ̀ tí mo mọ̀ pé ìyá yín ẹ máa jẹ́ lójú pálí ni lójú gírọ́ọ̀sì ta ló mọ mélòó lẹ́yìn kan ti fi panu lẹ́tí fi ṣe tìǹkó mélòó nù yín lẹ́tí mẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín o majority of you ẹ̀jẹ̀ wà lọ́wọ́ yín gbogbo bí tẹ́ ti rówó olórí burúkú tẹ̀ ń jí tẹ̀ ń kó gbogbo ẹ̀ lẹ́ máa pò ẹ máa pọ̀ ní Ọlọ́run máa bọ́ sí stomach yín gbogbo ẹ̀ ló máa jáde tí ì rí nǹkan kan rò pé ẹ̀yin lẹ ní ilé ayé ẹ̀ ń ṣe ilé ayé mọ̀kùmọ̀kùn rádaràda half of you ọmọ àlè nìyí ẹ̀ ń pẹ́ra yín ní Yorùbá gan àwọn ibi tí olórí burúkú yín mi ti jẹ̀ wá tí gbogbo yín àsùnmù ọmọ Yorùbá ọmọ àlè ló pọ̀ jù nù yín ṣùgbọ́n ẹ bá jẹ́ ọmọ Yorùbá o ẹ jẹ́ ọmọ Fúlàní o tẹ́ ń háìdì sábẹ́ Yorùbá torí pé nǹkan tẹ́ fẹ́ dì Olúwa ló máa tú yín ká Olúwa máa yẹ̀yẹ́ yín ni ẹ máa ta ẹ̀ ní dùbẹ̀ ẹ̀yin olórí burúkú máa ṣàǹfààní èpè màlẹ́ tẹ́ fẹ́ sọ lé ayé wa tẹ́ fẹ́ sọ dìdàkudà kẹ́ jẹ́ ká lọ ẹ láàrin jẹ́ ká lọ ẹ̀ ń gbé gigi dọ́nà ẹjọ́ yegi wọ́rọ́kọ́ tí ò lè túná ṣe tó ń da lérú ẹ máa jẹ́ bá láyà ni tẹ́ bá fẹ́ kẹ́ máa wẹ̀ nínú ẹ̀jẹ̀ tẹ́ bá fẹ́ kẹ́ máa mu ẹ̀jẹ̀ tẹ́ bá fẹ́ kẹ́ máa lọ sí hell kẹ́ lọ gbàgbára lọ́wọ́ ṣètáánì ẹ máa rí ìjàǹgbàdì Ọlọ́run máa jẹ yín ní ìyà so ẹ má fi Samepa wéwá o àwọn ọmọ Ìgbò náà ń jàjà tiwọn à ń jà tiwa ní adẹ unique in our operations àgbébọn shoot anybody ọ̀rọ̀ ẹnu wa là ń sọ adẹ ń gbégbèsè tọ́lọ́run fún wa ṣùgbọ́n pé ẹ sọ pé àní lọ torí pé ẹ ti pàdé àpòpọ̀ ẹ ti lọ mú Samepa ṣe bẹ́ẹ̀ mú Nnamdi Kanu Ọlọ́run ò fi kú ẹ̀ sí yín lọ́wọ́
bẹ́ẹ̀ yín dẹ̀ ṣe mú ẹni tó mú Nnamdi Nnamdi tó fi gbé plane ẹ̀ sílẹ̀ pé kán lọ fi gbé Nnamdi òun gan ti fàyè sílẹ̀ o lọ́jọ́ àìpé sókè bá a lè mọ̀ wípé Ọlọ́run ọba ẹlẹ́san ni ó máa san gbogbo yín ẹ̀san búburú yín ìwà ìkà yín tẹ́ ṣe ẹ máa gba ẹ̀san ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹgbàṣẹ́ wọ yín iṣẹ́ bí yín tẹ́ ṣe ẹ̀yin àgbọ̀ oníkòmọ́kòtò ẹ̀yin ọba mi ò bá yín mi ò bú yín o tọ́lọ́ nínú ẹni tó bá bọ́ba lọ́ba máa ń pa bọ̀ tí iṣẹ́ ọwọ́ yín ò mọ́ o mo tiẹ̀ wá gbọ́ pé àwọn Fúlàní tún lọ yín létò ní kó máa bọ̀ kó wọ́n gbowó orí burúkú owó ẹ̀jẹ̀ fún yín ẹ̀yin ọba aláìní tìjú ẹwà ń bẹ̀ o Rashidi Adékúnlé Àkànbí Olúwo ọ̀fìwò ìwọ ẹ̀sìn ló máa ṣe àwọn áńgẹ́lì ń pìpìà ẹ̀sìn tó fẹ́ gbé ẹ sí inú ìgbèkùn tó fẹ́ gbé ẹ sí ó máa ṣẹ̀sìn gbẹ̀yìn ni orí àpèrè tó wà yẹn ìdí ló máa jẹ́ gbẹ̀yìn ìwọ ń fojú gbogbo ọmọ Yorùbá gbolẹ̀ ó ń pe Fúlàní kó wá jókòó sórí ilẹ̀ wa Fúlàní ló máa pa ẹ́ Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe o ti fẹ́yàwó Fúlàní ẹni tó máa ní kó da kàńdá sí rẹ̀ sí ẹ tó máa kú tú ẹbí ẹ̀dí ẹ nìyẹn ẹ̀yin olórí burúkú ẹni àánú aláìní tìjú má ṣàǹfààní èpè màlẹ you are a disgrace gbogbo ọmọ Yorùbá tẹsánpá ẹ ní lọ ẹrú Fúlàní la fẹ́ ṣe ẹ jẹ́ ká fara mọ́ tọmọtì ẹ̀pà kan náà mọ àwọn ọmọ yín kò ṣe nǹkan kan ẹ̀sìn ní márùn-ún ní Fúlàní máa pa ọmọ yín lójú nínú ìtẹ́ ìbábọ̀ yìí àbọ̀ rẹ̀pù ọmọ yín kan ẹ sọ pé ẹ kò ṣe nǹkan kan wọ́n á rẹ̀pù yín wọ́n tún pa wọ́n dànù tí ẹ bá jẹ́ ká lọ Olúwa máa bẹ̀rẹ̀ sí ní kọjá ìmọ̀ṣe sí gbogbo yín lọ́ba ni ẹ̀yin sínétọ̀ ni ẹ̀yin house of rep ni tẹ́ pera yín ní òṣèlú tó jẹ́jẹ̀lú ní gbogbo yín ẹ máa rí wàsà ẹ jẹ́ bàbá ńlá àyà bàbá ńlá iṣẹ́ gbọ́ mi pẹ̀lú àṣẹ Ẹlẹ́dùmarè rẹ̀ ni mo fi ń sọ̀rọ̀ kì í ṣe pé mo lágbára kan àdàbí tí ò bá jẹ́ pé lórí ilẹ̀-èdè Yorùbá yẹn ní majority of you tẹ́ ń dí wa lọ́wọ́ yìí tí ò bá ń ṣe àkàbà ọmọ Yorùbá àkàbà ilẹ̀ Yorùbá omi Yorùbá ata Yorùbá epo Yorùbá ní gbogbo yín ń jẹ owó ọmọ Yorùbá lẹ̀ ná ẹ wá di tẹ́fẹ́ dìtàn ẹ ní àwa ọmọ Yorùbá lókù tẹ́fẹ́ ní lára Olúwa máa ní yín lára ó máa kọjá wàsá á ní yín lára ẹ máa bèrè kú ẹ ní kú inú ìrora yẹn lẹ máa wà torí pé ẹni wá lára o ṣùgbọ́n ìnilára tó ju ìnilára lọ ni Ọlọ́run máa gbé kalẹ̀ sínú ilé yín èyí tó máa kúnnu yín tú ẹ ti ń kú tú ẹ ẹ̀kan tí ìmọ̀ ni o ẹ wora yín dáadáa ẹ máa fẹsẹ̀ yín rìn lọ sí ibikíbi tẹ bá fẹ́ lọ tẹ ti ń lọ náwó orí burúkú tẹ̀ ná inú páálí ló máa gbé yín padà wá sí Nàìjíríà àfi tí ẹ bá ṣe òtítọ́ pẹ̀lú wa tẹ jẹ́ ká lọ bàbá Tinubu òun lẹ gbọ́ yẹn jagabanu jaga nonsense jaga bandit jaga foolish jaga stupid jaga madness ẹ pera yín ọmọ Yorùbá ẹni nàdẹ́kò níyín ẹlẹ́tẹ̀ láwọ́lọ́wọ́ ẹgbà tàbíọ́lá because èèyàn kan ti sọ fún mi pé òun àti yín ti pàdé nílé Abíọ́lá ẹ̀yin ò tiẹ̀ wá mọ̀ nǹkan tábíọ́lá fẹ́ ṣe ẹ̀dẹ̀ jẹ́ ọmọ lábẹ́ àbí ọmọ lẹ́yìn ẹ wá dórí àpèrè tán ẹni wá lára bàbá Tinubu Ọlọ́run máa ní yín lára ni o èyí tó kùnú gbèsílé ayé yìí kó jẹ́ 30 years from now ẹ ní nísinmi ẹ̀yin gan ò ní nísinmi o mo ti rí pé ń lọ from Saudi Arabia to London to France to Brazil ẹ̀yin gan ò ní nísinmi àfi tẹ́ bá fún àwa ọmọ Yorùbá tẹ́ bá jẹ́ ká lọ sórí ilẹ̀ wa orí àpèrè tẹ́wà yẹn Ọlọ́run fẹ́ lò yín ni o bó ṣe gbé King Saul sórí àpèrè as king of Israel nígbà tí ò ṣe ti Ọlọ́run tí ò gbọ́rọ̀ sí Ọlọ́run Ọlọ́run waste ẹ̀ ni did you hear the word waste waste WASCE God wasted King Saul you are the president tẹ́ bá ṣe mọ́kùnmọ́kùn rádaràdà tẹ́ tọwọ́ bọ̀ Ọlọ́run máa waste yín ní o bàbá Tinubu
ẹ̀gbọ́n tí mo sọ fún yín bí ògo ṣe ń. ọmọ Yorùbá